mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bíi tọ́sọ ibọ́ ẹnu ẹ̀ ló fi sọ. èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà. torí ìjọ àwa alálàáfáà oníwàásí tí òun so ní wàhálà tá ń pè ní jihad, àwọn àfáà tó jẹ́ pé tí wọn ò la pákáleke lọ ní gbogbo ilẹ̀ Yorùbá la wà. wọn á gbé ọ̀rọ̀, àwọn náà ó gbé ọ̀rọ̀ yìí dání. àwọn èèyàn wa tí wọn kọ́kọ́ wá á pè wọn á bá wọn sọ̀rọ̀ ká jọ ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ ìtàn. báwọn kan bá fẹ́ máa falẹ̀ àwọn ò máa fà dé lọ́nà àlàáfíà, torí result la nídìí kì í ṣogun la nídìí o. gbogbo wa ò nílùú mi ìtajọ gbé ìlú Ìbàdàn yìí náà lájọ gbé o. a sì lọ́ba míì ju bàbá wa Ládọjà lọ o, a sì ní gómìnà míì ju Ṣèyí Mákindé lọ o. tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá ọ̀nà àlàáfíà. nítorí ṣe dùn èmi náà ó dùn mí wọrí gan. ó túmọ̀ sí pé immediately tèmi ti rí kinní yẹn ni mo ti post ẹ̀ níjẹta pé kàn bá mi wá àdírẹ́sì ẹni yìí. mo tún wá tuntun gbé síbẹ̀ wípé kò yẹ kí nǹkan máa lọ báyìí, ayé ti lajú kọjá ká máa tira wa mọ́lẹ̀. kódà mo ṣe wáàsí kan lọ́sẹ̀ tó kọjá lọ tí mo ní èyí táwa mùsùlùmí náà bá ń ṣe tá a fi ní àwọn ẹlẹ́sìn míì la ẹ jẹ́ gbogbo owó jọ jókòó àlàáfíà kájọ sọ. tán bá ní ẹ̀ ń dínà ẹ̀ bá ń kíjímọ̀ ẹ̀ ń dí ọ̀nà gbogbo èèyàn kájọ sọ. tí wọ́n bá ní ariwo mọ́sálásí kò já wọn gbádùn, ó ní rédíòsì tó yẹ kó jẹ́ kájọ sọ. ẹ̀yin kírísítẹ́nì kí ló dé tẹ̀yin náà ń ṣe sọ òrùtẹ́ ìjára àdúgbò ọgbádùn, kí ló dé tẹ̀ ń blọọkì ọ̀nà express tí mọ́tò ní kọjá ń jọ yín bá ń ṣe nǹkan. ẹ̀yin oníṣẹ̀ṣe kí ló dé tẹ̀yin náà ń ti àwọn obìnrin mọ́lé níbi ayé lajúdé yìí. gbogbo nǹkan yẹn ó yẹ kí àlàáfíà wà, kájọ wo bó la ṣe lè gbọ́ra wáyé. mo rí àpèjúwe kan tí máa padà fi sọ̀rọ̀ níbi wáàsí kan. ọdún orò tán máa ń ṣe lọ́yọ̀ọ́, eléyìí tán ṣe ọjọ́ àhámọ́, wọ́n gbé sí aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n ní kan tó bẹ̀rẹ̀ ní tìtorí pé àwọn ọmọ iléèwé ń ṣe ẹ̀sáàmù bẹ́kẹ̀ lọ́wọ́. nítorí bá mú bàbá wa ọba tí wọ́n lè rí yẹn ṣe tán lè sún sáago 5 torí pé àwọn ọmọ iléèwé ń ṣe bẹ́kẹ̀ lọ́wọ́, kán jẹ́ àbẹ̀ àwọn èèyàn yìí kán kúfẹ̀ kan gbé sálẹ̀ sáàrọ̀. ó rọrùn tá a bá lò lágídí, bẹ́ẹ̀ tá a bá lò nílò àgídí kò lè mú result wa. ẹ̀tẹ̀ tó pàtàkì sáwà ó ní àlàáfíà alájà. àkọ́kọ́ náà ó wú mi lórí pé akínni ọlọ́mbùn ní ọpọlọ ó dẹ̀ láyà. tó bá jẹ́ pé ẹni tí ò ní làákàyè ni bí wọ́n ṣe wá mú yẹn tẹ́ ń mú lọ yẹn, tó bá ń bá wọn ágì Ọlọ́run ló mọ̀ tí ì bá ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ ó jura ẹ̀ sílẹ̀ fún wọn lásìkò àdánwò yẹn kó ń fi kúrò ńbẹ̀. èèyàn náà so àwa láti wá fi ẹ lọ́kàn balẹ̀. máa pe gbogbo àwọn àfọ̀níwá sí àlàáfíà ilẹ̀ Yorùbá ìṣẹ̀dẹ̀ o, bó láṣẹ lọ rí gbogbo àwọn tó bá yẹ ká yín lórí ilẹ̀ Ìbàdàn. tó bá dẹ̀ jẹ́ pé kóòtù náà ni báwo láṣẹ gba ẹ̀tọ́ arábìnrin yìí, báwo láṣẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n kọ́kọ́ wá. lóòótọ́ ọ̀nà wa ò jọra wọn, àwọn lè falẹ̀ àwọn ò máa fa díẹ̀díẹ̀ sẹ́yìn pé kásá lè rí result ká dẹ̀ rí solution. eléégún ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni o, mùsùlùmí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni, kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni. kò ní dàrú tán káwọ sọ pé à ń lọ Saudi ò tẹ̀ nígbà wà láàyè. bàbá lọ sí àjìtà sí umra, ìjọ ọ́fíìsà wa bá ti tán wọn mọ̀lẹ́ ajáde ni. báwọn oníṣẹ̀ṣe náà bá láwọn lọ ìlú tó jọ tàwọn, wọn à ní gbà wọn láyè. níjọ ọ́fíìsà wọn bá tán ni wọ́n lé wọn dànù. báwọn kírísítẹ̀nì bá láwọn lọ Jerusalem, àwọn Jerusalem ó tiẹ̀ sọ fún ẹ pé Jerusalem ìṣe ìlú kírísítẹ̀nì ìlú jù ni. àwọn náà ò ní gbà wọn láyè. ìlú tájọ gbé ní nílùú mi, ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà, kí ló dé tá à níjọ gbé lálàáfíà, kí ló dé tá à níjọ wò sí fúnra wa. bá a bá ń ti obìnrin mọ́lé ẹni ó fẹ́ bímọ níjọ orò níjọ olùgbò ló sì fẹ́ rìn, obìnrin tí wọ́n fẹ́ gbé lọ hospital ní bẹ́nu àwọn èèyàn bí ẹkọ́nọ́mì Nàìjíríà lédè tí ò bá lọ ṣọ́ọ̀pù níjọ kan kò ní jẹun. ní bẹ́nu àwọn ìyá tí wọ́n ta nǹkan lóje ta nǹkan ní lọ́jà àbá tó jẹ́ pé tí ò bá lọ ṣọ́ọ̀bù níjọ kan wọn àtọmọ ayò ní jẹun. gbogbo orú nǹkan báyìí kájọ wò ó ṣe fúnra wa lọ́nà àlàáfíà. bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí á béèrè ẹ̀tọ́ arábìnrin, àmọ́ á béèrè ẹ̀ lọ́nà àlàáfíà ni tí ò ní la pàkàlìkè lọ. so alájà Wasilabi, mo ti gbọ́ interview ẹ̀, mo dẹ̀ inú mi dẹ̀ dùn pé àfáà tó wá wọ́n ti fún ẹ ní kẹ́límà padà. bó tiẹ̀ jẹ́ pé o kò nu Islam torí kì í ṣe ìwọ ló ṣe kínní yẹn, wọ́n tú láàsì ẹ̀ sí ni, o kò nu Islam. àmì ìtàn ṣe yẹn ọ̀dà gan, mo kọ̀mẹ́ǹdì wọn. wíwá tí wọ́n wá mo kọ̀mẹ́ǹdì wọn. nǹkan táwọn kan ṣe ni pé ká rí i pé kínní yẹn ò di, torí láàrin kó bá dariwo tó di wàhálà àní rojú tún tá ń ṣe mọ́, n tá a fẹ́ gan àní padà rí result ẹ̀ mọ́. sọ ẹni tó dẹ̀ ọgbẹ́ni tó máa wá mọ̀ pé àlàáfíà lọ́dọ̀ tèmi ilẹ̀ Yorùbá pàtàkì sí mi o, ó pàtàkì sí mi gan, àlàáfíà ilẹ̀ Yorùbá pàtàkì sí mi gan. èmi àti babaláwo tá a bá ríra tá a bá pàdé lóúnjẹ àjọjẹ nínú wa, bó jẹ́ babaláwo kò ní á mọ̀jọ jẹun o, ẹ̀sìn láàní dàpọ̀. gbéyàn jẹ́ pásítọ̀ kò ní ká mọ̀ dì mọ́ra wa o, ẹ̀sìn láàní dàpọ̀. àmọ́ ká gbọ́ àkídà Islam ti wáyé, ká rí pé gbogbo ohun tó bá rí ó ṣẹlẹ̀ kò sí ní tó lè gba Islam lọ́wọ́ wa.
mo sọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ dariwo pé kò síjà ń bẹ̀, ẹ̀yin tẹ́ ń tọwọ́ bọ kùránì tẹ́ ń yí lójú tẹ́ ń pé kùránì wọ́n sọ báyìí, irọ́ ni wọ́n ń pa, kùránì wọ́n sọ báyìí. ẹ jẹ́ àti ẹ̀ fi làákàyè ọmọdé wò, ebá nàbì tiẹ̀ sì mú kùránì kan wá tí gbogbo ayé dẹ̀ ń kà, ẹ̀yin náà mú ẹ̀sìn tí yín jáde jáde. ẹni tí ó sọ pé kémi jáde wá kí n wá bóun ṣe tàkúrọ̀sọ, màá béèrè pé ìwé ẹ̀sìn tiẹ̀ náà dà. àmọ́ síbẹ̀ náà a sì gbà pé ìran Yorùbá ni gbogbo wa. tẹ bá rí àwọn èèyàn tán bá wá ń gbọ́ ẹ láyà yìí pé ẹ sọdógún nìṣó wájú nìṣó afa wàhálà ni aṣọ kínní kan ni, máa wẹ̀yìn rẹ wò, justice lè wá láì fa wàhálà o. àwọn èèyàn ó dìde sọ̀rọ̀ yìí, gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n á dìde sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ wọ́n á dìde nílànà tàlàáfíà ni, kò ní jẹ́ nílànà fìtínà. so màá wá fẹ́ kí o ṣàlàyé níwọ̀nba bí nǹkan yẹn ṣe rí, báwo ló ṣe ṣẹlẹ̀. ní ọjọ́ Thursday ni Olóòlù kọjá ní bíbáyìí, ní kò kọjá ní bíbáyìí gan, sáìdì ìdí òun bẹ́ẹ̀ ni wọ́n gbà kọjá. ṣé Olóòlù máa ń dé bíbáyìí tẹ́lẹ̀? wọ́n máa ń dé bíbáyìí tẹ́lẹ̀, bọ̀ wọ́n dé bíbáyìí ní ọdún yìí. inú ilé tó wà lẹ́yìn bíbáyìí ni mo wà ní ibẹ̀ láti kó kúrò, mo wà nínú yàrá kan níbẹ̀, bọ̀ nẹ́ẹ̀tì wà níbẹ̀. mo ṣe fídíò àwọn mọ́tò Àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní títì pẹ̀lú àwọn èrò tó wà níbẹ̀, òun ni mo ṣe Olóòlù Àtolú, nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn, mo dẹ̀ post ẹ̀ sí TikTok. bó ṣe wá di alẹ́ làwọn èèyàn wá mẹ́sẹ̀jì mi pé kí n delete àwọn fídíò tí mo post yẹn, pé kí n delete ẹ̀, mo ṣáà delete fídíò yẹn. bó ṣe wá di ọjọ́ Saturday, ọjọ́ Friday. Waalaikum salam, ahlan, ẹ wọlé. bó ṣe wá di ọjọ́ Friday, òun ni mo wá lọ́wọ́, ó ti tó bí abirọ̀ rẹ̀ tù ti kọjá, mo wá lọ́wọ́ mi ra nǹkan tó fẹ́ lò fún pàtí ní Òye. tí mo ti wá dé ni ẹni táwájọ wà ní ṣọ́ọ̀bù sọ pé mo ti rí àwọn tí wọ́n wá mi, mo ní mi ò rí ẹnìkankan. mo wá rí wọn tán dúró níbi pọ́ǹpù tó wà lọ́kọ̀ ọ̀dọ̀ wa, wọ́n wá ní pé kí n wá mi wá lọ, wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù, wọ́n wá ní kí n wọ ní ṣọ́ọ̀bù, wọ́n wá fọwọ́ dí ẹnu ọ̀nà, wọ́n ní mi gbọ́dọ̀ bọ́ síta. kí ni mo ṣe nǹkan, wọ́n ti bó ló ń jẹ́ Adéọlá tí òkè ẹni TikTok, mo ní ẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbá wọn tó ní wọ́n ti gbé wọn ṣépè nìyẹn pé èmi fẹ́ wo Olóòlù, ìbí mi mo fẹ́ yọ Olóòlù, màá wà lọ sí mọ́ni Olóòlù gangan, wọ́n ṣàti gbogbo ẹ̀. mo ṣáà ń bẹ̀rù wọn pé àwọn èèyàn ẹ jẹ́ wọ́n wá pé ká bá ń pe Balógun náà kan, wọ́n ṣàbà ń pe gbogbo wọn, wọ́n ṣàbà ń bẹ̀ wọ́n mú wọn, wọ́n ṣàbà ń wò ní gbọ́. bọ ẹni tó wá dúró tì mí, ẹnìkan dúró, ẹnìkan náà bẹ̀ Sokoti náà bẹ̀, ẹnìkan dúró. ṣé bàbá Sokoti ó ń tíátà àbí ta ló ń jẹ́ Sokoti nínú àwọn ẹni yẹn musa ìgbọ́n mi sì fọkàn kan yà sí ìyànà Tolú. ìgbà tó wá dé wá jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ní kankan wá, wọ́n ṣáà dé wọ́n gbé wọn wá, wọ́n ní pé kí n wọnú mọ́gbà kí n tó di káwọn ọlọ́pàá yẹn tó di àwọn mọ́mì mi ti dé pé mo ti pé ogun wọn pé kán mo fọ̀ pé wọ́n ti wá mú mi. wọ́n ṣàmú mi lọ. ìgbà táwọn fẹ́ dé ọ̀rẹ́ méjì, òun náà wá sọ wípé nǹkan jẹ́ káwọn òde ilé àwọn Olóòlù ní Òde Ajé náà, wọ́n ṣàní pé ká máa nìṣó mi. ìgbà táwọn ṣáà débẹ̀, àwọn náà ṣàtúnṣe pé wọ́n ṣàkúnlẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n ṣàtúnṣe ká máa gbé mi lọ sí station padà. ìgbà tó ṣàdálẹ̀ àwọn èèyàn náà tún tẹ̀lé mi lọ padà. ìgbà tó wà lẹ́nu wá ní pé kán ṣàlọ́ lọ́ọ̀kì mi ọ̀pù pé tó bá di ọ̀la a máa sọ pé mi lè lọlé. mọ́tò sáà lára ọjọ́ kejì mo rí àwọn èèyàn mi tán dé, wọ́n wá gba bẹ́ẹ̀lì, wọ́n kọ́ ní kò sí DPO ńlé, wọ́n ṣàpadà wá, wọ́n wá gbà ìgbà tó ṣàgbà tán tí mo bọ́ta. ẹ̀sùn wọn náà fi kàn ẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn wọ́n ní pé mo ya Olóòlù, mo lè sọ fún wọn pé mi ya Olóòlù, bọ́ nígbà tán fi àwọn nǹkan screenshot tí wọ́n mú wá tán fi àwọn Olóòlù, àwọn ọlọ́pàá náà sọ pé crowd ni nǹkan tí wọ́n rí níbẹ̀. ọlọ́pàá náà jẹ́rìí ẹ̀ pé crowd ni wọ́n sọ báyẹn, wọ́n sọ. ó ṣàṣe di pé mo wá bọ́ta náà wá sọ pé èmi pé ajọ́ ń lọ sí Òde Ajé pé kí n wọnú mọ́tò ní Balógun wá ní inú mọ́tò bíbó àwọn òjò wọn ní àwọn olè tàn wọ́n pé ajọ́ ń lọ sí Òde Ajé ni. gbọ̀ngbọ̀n tá Òde Ajé wá ní káwọn ọmọ mi kan lọ ra ẹran bíléèdì àtàṣọ pupa nǹkan kan báyìí, wọ́n ṣáà lọ ra gbogbo ẹ̀. wọ́n wá ní pé mọ́mì mi máa bá mi fa orí pé tó àwọn ò lè fa kó mọ̀ di pé wọ́n mú wọn ti kẹ́ni, wọ́n ṣáà fa àwọn náà lákó gbogbo àwọn nǹkan yẹn wálé. Subhanallah. àwọn lákó wálé torí wọ́n ní ká sún ni àtàṣọ tí mo wọ̀ gbogbo ẹ̀ wọ́n ní ká sún. wọ́n ṣáà fa orí, ibi kan tó wá fa orí wọn kọ́ mú omi kan, wọ́n ní ìmọ̀ nǹkan tó dà bọ́ omi yẹn tutù, wọ́n ṣáà dà sí, wọ́n fọ̀ sí mi lára. mọ́mì mi wá ń fa àrùn, wọ́n wá ní pé káwọn ṣàdúrà tó bá ti ń fa àrùn, wọ́n ṣáà ń ṣe àwọn tó wà mẹ́rin, àwọn kọ̀ọ̀kan ṣàdúrà, àwọn kọ̀ọ̀kan ń ṣe pé bọ́ táìmù tó wá ń ṣe nǹkan yẹn òun ni wọ́n ní pé kí àwọn èèyàn máa ṣe fídíò. táìmù tó ń ṣe náà ní káwọn èèyàn máa ṣe fídíò. nígbà tó sáà sí gbogbo ẹ̀ tán, wọ́n wá pa ẹran, wọ́n gbé sí ẹnìkan, fa ẹnìkan jù, wọ́n ṣáà jù sí mi ní orí, gbogbo ẹ̀jẹ̀ yẹn ara mi ni ó dà sí. wọ́n wá ní pé nǹkan táwọn fẹ́ pé kí n jó káàkiri di Ògún, mo ṣáàjò, wọ́n wá ní pé Ògún nǹkan táwọn fẹ́ ṣe ó ti tán. nígbà táwa ṣe tán tí mo wá padà lọ change, mo wá tú aṣọ tí mo ró yẹn, mo wá wọ aṣọ tí mo wọ̀ padà, òun náà wá ní pé kí n wá. wọ́n wá pé èmi àti grandma mi àti Balógun, wọ́n pè wá àti Sokoti wà bẹ́ẹ̀ àti ẹnìkan mi pé wọ́n wá ní pé ó ní àwọn fẹ́ ṣe láìfù fún mi báyìí, bọ́ láwọn nǹkan tí màá sọ. ibi láìfù yẹn tí wọ́n ti wá náà fẹ́ ṣe náà ti wá ní pé kí n sọ wípé ìgbà tí ara mi ò balẹ̀ tí ìgbà tára ni mí, òun ni mo wá bá wọn, làwọn èèyàn mímú mi wá pé ẹ̀jẹ̀ ń dà lára mi láti jọ́ tí mo ti fojú kan Olóòlù nǹkan kan báyẹn. mo sáà sọ bọ́ sí ní kí n sọ, òun làwọn èèyàn wá ń post pé wọ́n lẹ́jẹ̀ ń dà lára rẹ̀. bọ́ bó ṣe wá aṣáà lọlé, wọ́n ní ká mọ̀ bọ́ nígbà tí wọ́n ṣe gbogbo yẹn tán, mo wá tí wọ́n pe ọkọ mi padà, tán pé wọlé àtòun àti Balógun náà pé wọ́n pè wọ́n wọlé, ìyẹn ṣàbínú jáde. kí ló dé? wọ́n sọ pé àwọn ó rẹ̀ pé 500,000 láwọn fẹ́ gbà, Balógun wá ní kánjọ kan gba 300,000, wọ́n wá ṣe pé páwọn ò fẹ́ èpè tán sẹ́yìn ní ìyẹn fi bínú jáde, wọ́n ṣàpadà sí transfer 400,000 sí wọn. wọ́n wá ní pé ká máa lọ sílé pé kò sí nǹkan kan, pé Ọlọ́run ti gbọ́ àdúrà. bó ṣe wá di àwọn ọjọ́ kejì mi bóyá mi lè jẹun mi lè ṣe, mo wá pe nọ́ọ̀sì pé kán wá fún mi ní drip, ibi tí mo ti wá ń gba omi yẹn lọ làwọn èèyàn ti wá ń pè mí pé ibo ni mo wà, sẹ́mi sí online kí n wo àwọn nǹkan táwọn èèyàn post, wọ́n ní o ti kú, èmi ò kú ní ti tèmi. òun ní kúkú kíkú kan fi yíyẹ.
ó yé ọlọ́run ìrìn àjò tó rìn yẹn. Ọ̀pọ̀ gbangba míì oríire ẹlòmíì ọlọ́mọ ń gbégbá náà ariwo, oríire ẹlòmíì ọlọ́mọ ń gbégbá náà nira. Tí ò bá sí ariwo yẹn ni èmi àti ẹ lè má jọ jókòó pọ̀ báyìí láyé. Tí ò bá sí ariwo yẹn ni ara ayé lè mọ̀ kó ń bẹ́ bí báyìí gan. Ó ní tọ́lọ́run fẹ́ sí kásá inú lè mínà ní aláàkọ́ náà ti rí lè mí àmì. Orí ọlọ́run ó máa ń gba afárá àdánwò wa ń gbà mí. Gbà pé n tó ṣẹlẹ̀ yìí oore ni fún wa àti fún ìdílé rẹ̀. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo Olúbàdàn ló ti mọ̀ pé ìdílé yìí bẹ̀ báyìí. Gbogbo ayé ló ti mọ̀ pé ìdílé kan bẹ̀ látara orúkọ rẹ̀. Mo wá bí ọlọ́run kó jẹ́ sábàbí oríire inú ayé rẹ̀, kó má jẹ́ sábàbí aburú. Á tọpasẹ̀ àlàáfíà. Ìyàtọ̀ fún pé á pe àwọn brothers wa tí wọ́n ti kọ́kọ́ wá. So nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yóò clear pé àwọn ni á gbé ọ̀rọ̀ yẹn sí ẹ lẹ́nu pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀ kì í ṣe pé nǹkan kan sí ẹ. Alhamdulillah, aburú ò ní ṣe ẹ, aburú ò ní ṣe ẹ, aburú ò ní ṣe ẹ. Àwọn brothers àti wá bí ibà ìtẹ́lẹ̀ náà, àwa náà try láti pè wọ́n lórúkọ àwọn àjọ alálàáfà oníwàásí ilẹ̀ Yorùbá tí òun wà ládàáni tá ń pè ní Yorùbá Land Council for Islamic Preachers. À ń pè wá ní àkékúrú wa ní Ittihad. À á ṣiṣẹ́ lórí ẹ̀. Then owó tán gbà lọ́wọ́ ẹ níwọ̀n ìgbà tó sọ tó ní mo gbọ́ náà tàbí pé owó iṣẹ́ ọkọ ẹ̀ ni. Á gba owó yẹn padà pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ Ittihad ó kọ́kọ́ fún ọkọ ẹ̀ lówó yẹn padà náà. Wọ́n á fún ọkọ ẹ̀ lówó yẹn padà kó máa fi ṣiṣẹ́ tiẹ̀ lọ. Èmi ò wọ́n náà bí máa ṣe rí bàbá Olóòlù gangan. Màá dẹ̀ wọ́n náà bí máa ṣe rí bàbá Olúbàdàn. Láti tọ̀nà àlàáfíà pé bó ní nǹkan yóò ṣe ní ṣẹlẹ̀ mọ́. Ayé ti lajú kọjá ilé yìí. A sọ pé ká má ṣe àṣà, a sọ pé ká má ṣe ẹ̀sìn, bẹ̀tí ká má fara nira wa kò dáa. Àgbà pé Peace Summit ilẹ̀ Yorùbá ní tí gbogbo ẹlẹ́sìn yóò jọ jókòó, gbogbo bá ṣe ń fa akàngbáyé bí bàtà sí láyé. Hábà tí wọ́n bá wà l'Amẹ́ríkà ń gbà mí, èyí yóò fojú wẹ̀yìn yóò wá wo àwọn ibì kan ní àwọn ilẹ̀ Yorùbá pèsè ayé kan náà táwọn ará Amẹ́ríkà ń gbé làwọn eléyìí sì ń gbé. Àsìkò tí gbogbo ayé ń jà fún bí ìlú wọn ó ṣe ní kọ́mpìnì tó pọ̀, tí tẹkinọ́lọ́jì ó pọ̀, kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá máa jà sí gbogbo wa. Ká má ronú. Ìran Ìgbò ní Amẹ́ríkà ti bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ Biafra yẹn. Tá a bá ní wò ní rí ṣe tí wọ́n bá rí ṣe àwọn bá ti wọn lọ́nà. But kí ni èrè ìran Yorùbá lórí ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn all the time? Mùsùlùmí tí ń fara ní Christian yóò rojọ́ wájú Ọlọ́run. Christian tí ń fara ní Mùsùlùmí yóò rojọ́ wájú Ọlọ́run. Traditionalist tí ń fara ní Mùsùlùmí yóò jẹ́jọ́ rẹ̀. Mùsùlùmí tí ń fara ní traditionalist yóò jẹ́jọ́ rẹ̀. Àfi ká gbọ́nà àlàáfíà. Àwa tá à ń gbé ní Nàìjíríà èpo wọn gbogbo nǹkan ló wọn kódà àtẹ̀gùn tá à ń mí sí mu gan fẹ́ lé wọn níbi tí gbogbo nǹkan wọn dé Nàìjíríà bí gbogbo nǹkan ṣe wá wọ́n yẹn náà kó wá jẹ́ pé láàrin ẹ̀ náà látún máa wá fara nira wa kò dáa Ọlọ́run gan ò fẹ́. Ó yẹ kí wọ́n wá ìdẹ̀rùn fún wa. Gbogbo òfin tó bá jẹ mọ́ ẹ má jáde ẹ má gbélé ní kó kálukú má ṣe kọ́jọ́ bẹ́tà lè jọ jókòó kájọ wò síra wọn díẹ̀ táwọn èèyàn tiwa náà kàn mọ́ bu wọn mọ́ kàn mọ́ àtáàkì wọn mọ́ lórí tí ń dá wàhálà alẹ́ jù nìyẹn. Majority àwọn èèyàn yóò ní nǹkan tí wọ́n bù lára wọn. Mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bí tọ̀sọ̀ ìbọn ẹnu ẹ̀ ló fi sọ. Èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà torí data 5 naira ó fi Google gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wò dẹ̀ lè rí lórí tí wò gbé dání. Tí ìsọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀ á tọ̀nà àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run san alẹ́ san dáadáa o. Sábàbí ire ni á jẹ́ nínú ayé ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú. Sábàbí oríire ni á jẹ́ fúnra ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú. Kò ní kọlu ìsìláàmù ẹ̀. Àdánwò tí ó gba ìsìláàmù lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní mú báyìí. Àdánwò tí ó gba ìmánì kúrò lára wa Ọlọ́run ní mú báyìí. Á ṣayé á ráyé ṣe á tún bá nàbí wọlé ọlá ìsìláàmù dọwọ́ ẹ̀ o. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ ìpè ìmánì ẹ̀ pé pérépéré. Èmi náà dẹ̀ ń ṣàdúrà fún ẹ lórúkọ gbogbo àfóhùn wá sí ilẹ̀ Yorùbá pé a wà pẹ̀lú ẹ. Aburú kan ò ní ṣe ẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run. So 400 yẹn àwọ̀ fún ọkọ ẹ̀ padà. Tí Ọlọ́run bá sì lé lórí àwọn ọba sì sọ yìí, kò fa oríire lọ́wọ́ jù ọ jẹ́. Kò fa oríire lọ́wọ́ jù ọ jẹ́. Ọ̀rọ̀ Wásílà àti tí ń jẹ́ ìdílé pátápátá ó ti káàkiri gbogbo ayé. Ó ti wà lórí Google. Tí wọ́n bá kọ Wásílà Olóòlù kódà kó má fọlóòlù sí fọlóòlù gan sí wọ́n kàn kọ wọ́n fọlóòlù wọ́n ṣe ìdọ́fà Olóòlù sí ìyẹn ni ò sí mbẹ̀. Wásílà okùnfà ní ìtumọ̀ rẹ̀ téèyàn gbà débi oríire lórúkọ ìtumọ̀ orúkọ yẹn wàsílà ilal khair okùnfà téèyàn fi débi oríire orúkọ yẹn ló fẹ́ rù báyìí
pẹ̀lú àṣẹ ọlọ́run bá òjò kọ̀ọ̀kan náà rò ó ti débi oríire ní òjẹ́ fún a ní gbọ́ aburú kankan sí o a ní gbọ́ aburú kankan sí o láìpẹ́ méjì rí ọlọ́run mo mọ̀ wípé ìjókòó àwọn bàbá wa tí wọ́n jókòó lénìí ẹ pọ́n wọn lé pọ̀ torí gbà tí mo débì orúkọ wọn lẹ gbọ́ tí wọ́n fi lọ mú wá níbi tó ti ń bọ̀ kódà wọn nígbà tí ń bọ̀ wọ́n sọ fún wa pé ó dákú pé yes pé ó dákú pé léni pé síbẹ̀síbẹ̀ náà nígbà wọn ti gbókọ bàbá kí ó gba gold àwọn gbọ́dọ̀ jẹ́ kó débì ọlọ́run bá yóò bá gbọ́n gbogbo wálé ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run lórúkọ Yorùbá Council for Islamic Preachers tó jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá àwọn bàbá ní pé ká fọkàn balẹ̀ ọlọ́run sì fi gbogbo wa lọ́kàn balẹ̀ ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run sallu ala nabiyil karim. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi ti ọmọdébìnrin Wasilat yìí ká fi kọ́gbọ́n torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni a fi ń kọ́gbọ́n ìyẹn tó bá ti pè léèwọ̀ tó bá pè ní àṣà àti ìṣe ká má máa fojú dì í ká má bàa kó sínú kòtò tí arábìnrin yìí kó sí. ẹ ṣeun. Àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.